ṣé owó mọ́tò àbí ẹ ṣe transfer fún owó mọ́tò ẹ ṣe transfer fún owó mọ́tò Alabata. lọ́jà kí n kọ́ orin tí mo ń kọ́ ṣàyẹ̀dọ̀ òṣùpá tí mo ní. ọmọ náà kọ́ sówó ara ni. tó ń ta tẹ́lẹ̀ owó aláàtẹ. ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń béèrè nípa kéèsì Kudi Olodo. ayé òní kálukú mẹ́tì. àtọkùnrin pẹ̀lú obìnrin tó ń bẹ̀ níbí mo fẹ́ kọ́ rí nǹkan mú dání lọ sílé. ọ̀rọ̀ Kudi Olodo iléeṣẹ́ rédíò àgídìgbò àwa ti ṣe gbogbo ohun tó yẹ ká ṣe kú mọ̀ wá tẹ́lẹ̀ pẹ̀lú báwa ṣe é ṣe a kì í sunkún jẹlẹ́kùn lọ ọ̀rọ̀ Timothy tá a bá ṣe lọ tá a ṣe bọ̀ máa pe Gbadé pé Gbadé ṣé ká máa bá a lọ àbí ká tún dúró láì gbà kọ́bọ̀ lọ́wọ́ mi tẹ́ ẹ tún náwó yín ẹ máa bá a lọ tí ò ní sọ pé ọ̀ràn wa ń ṣẹ́ máa tún lọ inú ẹbí wọn máa lọ ṣèpàdé pẹ̀lú ìyá Timothy máa tún lọ inú ẹbí wọn máa lọ ṣèpàdé pẹ̀lú ìyàwó Timothy àwọn ẹ̀gbọ́n rẹ̀ kódà àwọn ọmọ bíbí ìlú Èrúwà àwọn ICAN àwùjọ àwọn chartered accountant tí Timothy wà gbogbo wọn ló bá mi ṣèpàdé time to time wípé no retreat no surrender kí n máa bá a lọ nígbà náà. ọ̀rọ̀ Kudi Olodo tí ọ̀wá jọ kọjá báwọn àwọn ìdí kan ọwọ́ à ń bẹ̀ o ìdí àkọ́kọ́ ni wípé àwọn ọlọ́pàá ṣe dáadáa púpọ̀. ó bá kọ́kọ́ sílẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ látẹ̀lé ẹlẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe dáadáa tá a tó fi dé Ìyágànkú wọ́n tún ṣe dáadáa. bá a lọ bí ó sì tọkọ níbẹ̀ kí mo fẹ́ fọkùnrin ṣe. jàdédé níjẹta àbíjẹrin àbí nǹkan ó ní Táó àbúrò olóògbé ló pe ìkan nínú àwọn gbẹmíkì ìpè náà ọmọ níbẹ̀ kí mo fẹ́. àwọn tó tẹ̀lé Jésù kí wọ́n máa pè wọ́n náà. bákùnrin bá kàyà sí. àwọn disciple ló pè kan nínú àwọn disciple ni pé òun ti lọ kọ̀wé o nítorí òun ti lọ kọ̀wé withdraw o òun ti lọ withdraw kéèsì o. bí èsì tá a mọ. ẹ ti á lọ withdraw kéèsì báwọn ṣé ẹ ti rọ́gà sọ́gà ní ẹ lọ withdraw kéèsì ṣé ẹ ti yọjú sí wa ṣé ẹ ti bá. bá kàyà sílẹ̀ o. ọ̀sán nǹkan kan mọ́. sílẹ̀ ìrání mo kàn ṣòro. kò sì yọjú sí wa mọ́. kàn ṣòro tó fẹ́ fún mi lọ́rùn pa. àwọn ẹbí olóògbé náà ní wọ́n tún yọjú sí wa wọ́n tún sọ àwọn ọ̀rọ̀ kan. sítọ́mọ níbẹ̀ kí mo orí ṣe gan. bọ́rọ̀ bá ti rí báyìí wọ́n lámùkún ẹrù ẹ wọ́ òkèlè ń wò ẹ wò lẹ̀. lára ń tọ́ fa ìjàgùdù lórí ọ̀rọ̀ Timothy ni pé wọ́n lọ́mọlúàbí ni èèyàn jẹ́jẹ́ ni kìí ṣe onírìnkúrìn kìí ṣe oníwàkuwà ó dá ní ó dá ń ta kò sì sí wàhálà kan láàrin ẹbí ṣáájú àkókò tábà sọ pé torí ẹ̀ lè tẹ́ bínú oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ọmọ ìlú ọba àgùn ó ní Kudi àwọn èèyàn ti wá látọba àgùn wọ́n ti pè wá wọ́n ti ṣe gbogbo ẹ̀ ó dà Fẹ́mi Babalọ́lá náà kó àwọn èèyàn wá èèyàn kan wá wọ́n yọjú wọ́n lóbìnrin ni ó ti wà nílé ọkọ o wọ́n ní olóògbé ti adopt ẹ̀kọ́ tó kú o mo dání lọ sílé. tí lóun ló ní gbogbo ogún ẹbí ọmọ nǹkan kan sí o kíní kan o. ẹni tí mo ń kọ ṣàyẹ̀dọ̀ òṣùpá tí mo ní. kúkú ò ní pọ ọmọdé kọ́ mọ́ múre gbé lọ. òun ta tẹ́lẹ̀. n ò ní sọ jù bá ń lọ. tí ẹ bá rí tí ì sọ nǹkan kan mọ́ lórí ẹ̀ nǹkan tó fà á nìyẹn o. òun ní ọrùn ṣàlàyé òun ní kálukú létí. nígbà tẹ́ni ọgbẹ́jọ́ wa ti ló ń lọ withdraw. alátẹ. What else do you expect from my own side? ó kù yàn kan tí ó yẹ kó wà lórí ìjókòó báyìí ọmọ ayé tí ojú ń lò ní ẹ̀ńkọ́ ok ẹ̀yin ó dìde fún tí ó bá fẹ́ sọ̀rọ̀ ẹ jókòó. ṣé bàbá nìyí? àwọn dà. wọ́n sojú Bale Alabata. àwa mẹ́ta la wá sojú Bale Alabata. ok Balógun ọ̀tún àti ẹ̀kẹrin. ẹ̀yin Balógun. ọ̀tẹ̀mí ni ọ̀tún Lájí Akíbù Àrímọ̀ṣàrùn. àwọn ọ̀tún. ọ̀tún Baálẹ̀. àwọn lẹ́kẹrin. Balógun ni. ẹ̀yin lọ̀tún. èmi lọ̀tún. àwọn ní ẹ̀kẹrin. ẹ̀kẹrin ni. ok. àwọn la wá sojú Baálẹ̀.
Bale Alabata. pẹ̀lú ògo Ọlọ́run Bale Alabata gangan. Tí wọ́n sọ ni pé anyway àwọn nǹkan kan wà tí ò jọ mí lójú. Crisis Bale Alabata ti wà nílẹ̀ ti pẹ́. bẹ́ẹ̀ni Mo dẹ̀ ti gbọ́ sí dáadáa. Bẹ́ẹ̀ ni mo wà wíwá. But tí wọ́n yẹ pé kéèsì Bale normally kéèsì Bale ni wọ́n gbé wá lọ́jọ́ yẹn àní treat kéèsì ọkùnrin yìí tí wọ́n gbé wá tí wọ́n wá sọ pé Bale lẹ́ni yẹn mo já treat issue Bale pé ẹ̀rẹ̀ fi pé n tẹ́ ń sọ yìí bó ṣe rí nìyẹn number one nìyẹn Bale tí ẹni tí wọ́n tó wá ní tíjẹjọ ni ìjọ Wednesday tẹ́ni ẹ gbọ́ lọ́jọ́ káwọn yọjú pé aṣọ Bale Alabata so a kò wá sí ní tá a fẹ́ ṣe lórí ẹ̀mọ́ ìsìn nígbà táwọn ti wá tán ti ní Bale làwọn o pé ẹni kì í ṣe Bale o ntọ́da náà ni pé ká gbọ́ from your own side. ẹ ṣe ẹni tó wà yìí ṣe Bale ẹni tó wà yẹn kì í ṣe Bale ndòkun tí ó wà yẹn kì í ṣe Bale Ọlákànmí Ọlánìyàn bá ń gbọ́pàá family òní Bale àwọn àjòyè rẹ̀ sì ní Balógun ni èmi ní Ọ̀tún lè ta àgbàwé lọ́dọ̀ Ajé Ògúngún ní sọ̀wọ́ kọ́lọ́n bá ní foríjì wọn kọ́nsẹ́ǹtì wọn fún wa but aráyé ti bí pé bóyá tí òun bá wà ní agbára àwọn lè máa lọ títí tí ò ní mí pé agbára yóò bírèkì ńlọ́fà kí gómìnà àgbà náà kó fóun ní power of authority nítorí èdè àìyedè gbogbo nǹkan kẹtọ wà láàrin gómìnà àti Olúbàdàn gbà yẹn ntọ́fà tí nǹkan yẹn fi lọ sí wrong side nù ẹni tí Olúbàdàn bá fún ní consent yẹ bí wọ́n ṣe fẹ́ mi tí mo jókòó yìí bí wọ́n ṣe fún Balógun yìí bí wọ́n ṣe fẹ́ kẹrin ẹni gọ́vnà gbọ́dọ̀ fún ní power of office inú mi sì dùn pé ó ti ṣẹlẹ̀ lórí bàbá kábíyèsí wa tó wà lórí oyè nìyẹn tó yẹ pé wọ́n dà á lẹ̀ wọ́n tún sá ni kó tó lóye wà nípò Olúbàdàn so àdúpẹ́ lọ́wọ́ wa bàbá wa Ajé Ògúngún ní sọ tọ́lọ́run ti mú sọ́dọ̀ àti bí èèyàn bí àwọn Amídù Ajíbádé tí wọ́n lóòótọ́ tí wọ́n sì ń dúró tì. wọ́n dúró tì ẹ ti ẹ̀ka tún sí wádìí kẹ́ ẹ ní Bale kan ní Alabata. àwa náà ká ṣàtúnṣe Ọlọ́run ní ọba ní gbé kábíọ́dà ṣe rí àwọn ọba tiẹ̀ ti dá sọ́rọ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ tí à ń gbọ́ tó rún àwa olóyè nínú wípé àjàalẹ̀ kan wà ní ọ̀dọ̀ baálé wa làwọn àgbìmọ̀ baálẹ̀ làwọn àlọ́ba baálẹ̀ pé kí ló ṣẹlẹ̀ kílẹ̀ wọ́n mọ̀ Alabata ló kọjẹ́ nítorí káwọ́ ọkọ mi nù lórí ọ̀rọ̀ yìí gan àwọn ọmọ bí wọ́n ṣe mú ẹni tí ara rẹ̀ yá lọ́ọ̀dọ̀ wọn tí wọ́n ṣe ń ṣe torí ìjọ làwọn ìjọ ńlá kan ni ìjọ baálẹ̀ tí wọ́n ń ṣẹ̀sìn Christian tòyí nìsín èyí ọ̀rọ̀ wọn kò kà wá lórí pé a lọ tọ́jú èèyàn bẹ́ẹ̀ àtọ́jú èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wípé àjàalẹ̀ kan wà ń bẹ̀ tẹni tí ń bá yín sọ̀rọ̀ náà sọ pé agbófinrin gan tẹ́lẹ̀ náà wo program yín dáadáa pé tí àyè gan sọ pé àkọsájàalẹ̀ ń bẹ̀ o bẹ́ẹ̀ ni ọ̀títọ́ so ẹnìkan ní àjàalẹ̀ ń bẹ̀ ń bẹ̀ ẹni tí ó mọ̀rọ̀ lọ gan ní ọ̀sájàalẹ̀ ń bẹ̀ èmi ò dẹ̀rù pé ránṣẹ́ṣẹ́ nìyẹn gan tó ṣe bàlùbàlù bíi tàfé wá bá yín ẹ̀yin ló yẹ kẹ́ ẹ dìde pé bí baálẹ̀ bá pé méjì baálẹ̀ èwo ni ó hùwà yìí ẹ̀ẹ́dẹ̀ ránṣẹ́ sí baálẹ̀ yẹn yọ wà. wọ́n ní torí pé àwọn ni Bale Alabata àwọn kò baálẹ̀. àwọn ò lè fara mọ́ kí wọ́n máa bàlú bàbá àwọn. láyọ̀ mẹ́rú lòun. no ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ. a ti sọ lójú ara wa ni. etí rédíò fẹ́lẹ́ gan. kò sí nǹkan kan. etí rédíò lè gbà ó kéré etí rédíò mọ́ bá yá àmọ́ pẹ́ sọ àmọ́ pẹ́ sọ ẹ padà sọ lójú ara yín tí ó jókòó báyìí. asọ́dọ̀ Àbújá lọ́dọ̀ commissioner of police lọ́dọ̀ IG kò wá nítorí rédíò àdìsọ́ gbogbo ẹ̀. a padà sọ tí o ní ìtàn ní kì í ṣe ìtàn ní ìbámu bàbá tán yóò bá àrọ̀bá àrọ̀bá sì ń bá bá a tàn. tani wá ń talẹ̀ wọ́n lẹ́nìkan tá ń talẹ̀ lọ. ẹ̀ náà ló ti wọ́n torí ilẹ̀ títà náà ló fi sáàkà gidi borí òun náà lọ ń talẹ̀ lọ but nísìnyí gbà tí ẹ̀tọ́ ti wá dé ìdájọ́ 1956 wà lọ́wọ́ àwọn bá ń gbọ́ pa ọmọ rẹ̀ ní ìdájọ́ 1956 wà torí pé ìgbà tí bàbá tiẹ̀ tó gorí àléfà ń gbà yẹn
ló wá tún wá òun náà ló tún wá pé bàbá tiwọn lẹ́jọ́ pé ibi tí ó fọwọ́ sí ni nítorí lórí nǹkan bàbá àwọn ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nu torí kó lè máa rí lẹ̀yẹ ta ó ti ló fi rí nu. ó ti dára mo gba ìpè láti Èkó ok sir. àti àwọn ibìkan àti Àbújá gan ok sir. pé kí n dá sọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ alábàtà tipẹ́tipẹ́ tí mo ṣe bíi pé òun fẹ́ dá sí mo kọ ìpàkọ́ síbẹ̀ ìgbà náà. nítorí pé ọ̀rọ̀ ọlọ́bàdé olóyèdè nǹkan kan ìtàn yẹn ti máa ń pọ̀ jù ìtàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń lágbára àwọn nǹkan kan wà tó máa ń dùn mí kéèyàn máa parọ́ kó sì tó máa jókòó tì í lọ́rùn máa ń wà níbi ọ̀rọ̀ ìtàn púpọ̀ bó ṣe rí nù. mi kì í jẹ́ kí n fẹ́ dá sí i bó ṣe rí nù. but ó dà pé Ọlọ́run fẹ́ lu ẹni sábàbí pé ká dá sí ọ̀rọ̀ yẹn. èmi lọ tó keje ìran bàbá àti aníjọ̀tún àwọn ìjẹ baálẹ̀. ok bàbá yìí ni balógun kelo. balógun keje lè bí. balógun keje làwọn náà. kò sẹ́ni tí bá wàá dùn. àwọn tó dé bá wà lórí àlefa ni ẹ̀kẹrin làwọn àwọn ti joyè ṣáájú àwa. ok ẹ̀kẹrin karùn-ún lórí ẹ̀kẹrin karùn-ún tún làwọn. níran gbàngbọ́pá náà ni o tẹ bá dẹ̀ Alabata lónìí tẹ mọ̀kọ́ wà gíárìn ẹ̀ rí ilé balẹ̀ lọ́wọ́ àlàáfíà lè bá wọn lọ́wọ́ àlàáfíà báyìí ẹ̀ rí ti balógun yìí lọ́wọ́ ọ̀tún ni. ok baba mo fẹ́ ká pẹ́ lórí rẹ̀ yes sir mo fẹ́ pẹ́ ní sọ nǹkan kan lórí rẹ̀ torí pé a padà sórí ọ̀rọ̀ yìí káàjọ sọ ti oníbàálẹ̀ dín dáadáa ẹ bá mi dìde. baba ẹ má bọ̀ o torí mo fẹ́ ẹ jókòó ni ẹ má dùn àgbàlagbà ní ẹ jókòó. mọ́gà baba ẹ kálẹ́. ẹ kálẹ́ sà. bẹ́ẹ̀ ni ọkùnrin ṣe jẹ́ sí i. ọmọ ẹ̀gbọ́n mi ni. ọmọ ẹ̀gbọ́n yín ni. bẹ́ẹ̀ni. kí ni orúkọ rẹ̀. Olúwatósìn. Olúwatósìn ẹ tó mú lọ́wọ́ yẹn kọ́. mi ò mọ̀ rí. àwọn tó ń tọ́jú ẹ̀ ni àwọn. àwọn tó ń tọ́jú ẹ̀ ni ok. Olúwatósìn ṣé ẹ fẹ́ kó kú ń bẹ̀ yẹn ni. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ kó kú lọ́dọ̀ bàbá tó wà. bàbá táwọn ọmọ bó ṣe débẹ̀. ìyá rẹ̀ ló mú débẹ̀. ìyá ẹ̀ ló mú débẹ̀. ṣé ìlú mú débẹ̀. bẹ́ẹ̀ di sá. ṣé sí conscience àwọn fámìlì bàbá ẹ̀kẹ́ tó mú lọ. àtọ̀. ok ẹ̀yin náà fẹ́ kó kú bẹ́ẹ̀ báyìí. ẹ̀yin lè dẹ̀ mú débẹ̀. bẹ́ẹ̀ni sá. ẹ̀yin ni àbúrò bàbá ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà fẹ́ kó kú bẹ́ẹ̀. agbára lọ. ó yá dìde ẹ jẹ́ kí Tósìn jókòó no Tósìn nìkan àti màmá. ìṣà Tósìn ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. yes sir. màmá yín nù wọ́n láwọn làwọn mú yín débẹ̀ yẹn ẹ mà dí tẹ́ ẹ fi fẹ́ kúrò ńbẹ̀ tó rẹ̀ èso ọmọdé. bẹ́ẹ̀ni. kí ló dé tẹ́ ẹ fẹ́ kúrò ńbẹ̀. èdè tí mo fẹ́ kú ń bẹ́ ò lọ títí náà ju pé ibẹ̀ yẹn wà comfortable ń bẹ̀ so gbogbo ibi tá a ti máa lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kàn decide láti dúró síbẹ̀ pé gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ tiẹ̀ sọ last week Friday yẹn gangan ló tiẹ̀ push mi láti sọ̀kẹ́ bó tiẹ̀ fẹ́ wá gan tẹ́ sọ wípé tẹ́yìn ò bá gba kádàrà wípé kó tún máa tún lọ máa ka àwọn nǹkan tí ò ráyè kó tún kàn síwájú so mo kàn decide láti wà ń bẹ̀ pé gbẹ́kẹ́ ibẹ̀ mò ń dùn gbogbo ibi tá a ti ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ káàkiri bíi ká lọ chọ́ọ̀chì mi kan máa sin wèrè ńbẹ́ kí n máa wà láàrin àwọn wèrè pẹ̀lú side condition mi tí mo lè wá ẹ̀ àbáwọn oríṣiríṣi ìjẹkújẹ mú kú mo tẹ́ pé mo ti lò tí ó dẹ̀ sí nǹkan tó padà jáde ńbẹ̀ náà bọ̀ ibi tára ó lè nígbà tí mo fi wà pẹ̀lú wọn tá a fi wà ní ilé kò ibẹ̀ máa ó lè kó èmi nìkan nílé ńgbà míì tẹ́ pé kò sí bọ̀ ibi tí mo wà nísìnyí báyìí màá rọ́mọdé màá rágbà màá ṣeré lọ́tún sósì tó yẹ wù mí ọkàn mi dẹ̀ balẹ̀ ńbẹ̀ so mo dẹ̀ dísà láti rò pé títí tọ́lọ́run ó fi ṣiṣẹ́ ìyanu rẹ̀ kí n fara mọ́ wọn bẹ́ẹ̀ nígbà tó yẹ pé àdúrà lákúkú ń gbà ń bẹ́ẹ̀ lẹ́yìn tó jẹ́ ìyá mi gan tó yẹ pé nǹkan máa ń darí àdúrà fúnra rẹ̀ tí ó lè sí pé bóyá nǹkan kan wà ń bẹ́ẹ̀ tẹ́kú gbà mí gan jọ máa ń gbàwẹ̀ kó tó pa ìyá mi gan sọ pé ká má jọ gbàwẹ̀ mọ́ ká kọ́ máa ṣáà gbàdúrà ń bẹ́ẹ̀ lẹ́yìn ká gbàdúrà kò sí nǹkan kan mọ́ ta tún ṣe bẹ́ẹ̀ tó tún yàtọ̀ kú sí bẹ́ẹ̀ mo dẹ̀ pé ara mi balẹ̀ ń bí báyìí wọ́n à ń bíjà rẹ̀ because bí family wa náà ni wọ́n gẹ́gẹ́ bí mi ṣe rí wọn. ok àwọn ibi tẹ̀ wáyé. bẹ́ẹ̀ni because láti ilẹ̀ mo gbọ́njú bọ́ ìtàn yẹn gan lẹ́nu ìyá ni pé láti ilẹ̀ láti mọ bàbá balẹ̀
láti sisi àwọn láti 1982 àbí 81 wọ́n ti sọ so títí tẹ́ pé ìgbà tẹ́ pé àwọn náà tó tún fi máa ń kó wa wá sọ́dọ̀ láti kékeré torí láti primary school láti máa wá sọ́dọ̀ wọn. kí ìfẹ́ kún tiẹ̀ tó ṣe yín lójú rárá. ààbò máa kódà àbúrò mi ọkùnrin gbogbo àwọn kò sí tí òkè mọ̀ bí àbúrò mi obìnrin tó jẹ́ last born náà gan ó tún gbé bẹ́ẹ̀ gan rí fún rẹ̀ gan gbogbo 2019 yẹn ibẹ̀ ló wà tí mi tiẹ̀ tí tá àti lọ síbẹ̀ so ibi tá a máa ń lọ ẹ̀ ni wọ́n máa gbúdọ̀ tí ìyàtọ̀ sí pé bóyá prayer abẹ ní tìǹ tá a máa lọ ń ṣe gbá níbẹ̀ ni so mi decide láti wà ń bẹ́ẹ̀ nìyẹn ò ṣe pé bóyá anything. mama. sada. tí kò tiẹ̀ wọ́n máa lọ jẹ́ kó bàbá gan ló lọ bí ọmọ yìí fún nígbà tí wọ́n pẹ́ ti mara ti pẹ́. 84 èmi máa ń tẹ̀lé wọn mo máa ń gbé báàgì tẹ̀lé wọn ṣọ́ọ̀ṣì wọn ìyàwó ẹ̀gbọ́n mi tó ń lọ ṣọ́ọ̀ṣì wọn ó lóyún ló fi mú mi débẹ̀ tèmi fi ń lọ ní asaka lákùrọ̀ níbi etí odò báyìí ní ṣọ́ọ̀ṣì yẹn wà ń gbà yẹn so ìyàwó ẹ̀gbọ́n mi wá fẹ́ bímọ a máa ń lọ ọbẹ̀ nínú oyún olómọ mi wọ ṣọ́ọ̀ṣì muslim ní mi alimọ́ọ̀tì lórúkọ mi ni mo fi tẹ̀lé wọn débẹ̀ so from there àwọn náà wọ́n lọ ṣèrìbọmi fún wa a pọ̀ sí wọ́n ṣèrìbọmi lára àwọn tá a jọ wà ń bẹ̀rì ọ̀bọ̀dá kan náà sì wà bẹ́ẹ̀ sí wọ́n ń pè ní dòwú tó jẹ́ pé ọmọ ẹ̀yìn wọn lájọ jẹ́ nígbà yẹn ìyẹn ti stay síbẹ̀ tó ti di permanent bẹ́ẹ̀ níbẹ̀ yẹn 84 yẹn la ti ń tẹ̀lé wọn gẹ́gẹ́ bí kíní èmi ní dájú bí ṣe mú mi pò pé àwọn ò faramọ́ kí n máa lọ ṣọ́ọ̀ṣì yẹn fi mú mi lọ sí Èkó lájẹgúnlẹ̀ but nígbà tó tún tó time kan tí wọ́n so wọn ní ìyá 2000 ṣá so ni ọ̀rẹ́ mi kan náà wá wò ó wá sáré bá mi lé lèmi náà wá gbọ́ program mo wá ní dádì yẹn pé dádì tí mo máa ń gbé bible tẹ̀lé wọn àti mọ́mì ni tá a bá ń lọ sí program tó bá a ṣe tún padà dé ibẹ̀ yẹn bí mo dẹ̀ ṣe débẹ̀ ní à pé orúkọ mi níjọ́ yẹn la fi wọlé bá a ṣe lọ sí ibẹ̀ nìyẹn so láwọn níbẹ̀ yẹn iwájú Ọlọ́run àti èèyàn nígbà tá a wà níbẹ̀ èmi máa ń lọ gbà tó ọkùnrin dádì eléyìí gan màá ní mò ń lọ ọ̀dọ̀ dádì mi mo máa ń sọ fún wọn tá a máa ń lọ àtàwọn ọmọ mi pé kínní tá a máa lọ síbẹ̀ bọ̀tí láàrin àárín kan mi ráyè tún lọ síbẹ̀ mọ́ kó tó di pé ó tún dìgbà izu rẹ̀ pé kínní mo dẹ̀ mọ̀ pé nígbà yẹn tá a bá lọ wọ́n gbàdúrà fún wa wọn ò ní nǹkan kan tí wọ́n ń fún wa ju bóyá ó jẹ́ mómi wọ́n á gbómi yẹn fún wa nígbà yẹn ni mo ló jẹ́ kí n fi ìgbàgbọ́ rọ̀ pé a ti lọ káàkiri mo ní jẹ́ kí n lọ sọ fún wọn ní tó ṣẹlẹ̀ á lọ bẹ̀ ní 219 nígbà rí changes torí time yẹn ni ká wá operate ojú ẹ̀ kò dẹ̀ sí ìrànlọ́wọ́ nígbà yẹn mọ́ tí mo máa ń rògùn 8,002 lọ́sẹ̀ẹ̀sẹ̀ mo wá wò pé kò sí owó lọ́wọ́ mi mọ́ eléyìí náà wá ní òun ò lè kí n má wulẹ̀ fún ní ẹni owó kí n má máa sáré káàkiri mọ́ ní tí ara bá ti fún bá a ṣe lọ síbẹ̀ nìyẹn àwọn náà dẹ̀ gbàdúrà nígbà kòró yẹn tá a rí nǹkan kan pé bóyá nǹkan á padà sílé bọ̀ nígbà tó wá di 2018 yẹn gangan 2021 àwọn náà pray fún wa wọ́n wá sọ pé ká wá fún ọjọ́ 5 a lọ ní December 15 2021. ẹ jẹ́ ká mọ̀ pé you are too close with the man before now your closeness yìí àti affection yìí kò hàn nínú ọ̀rọ̀ yìí jẹ́ kọ́kọ́ wà because affection ti ń reflect nínú tẹ̀ ń sọ ìgàn. so bá a ṣe lọ síbẹ̀ nìyẹn ìgbà tá a dẹ̀ débẹ̀ ní 2021. nígbà tí àbò òfura ń gbọ́ yín. 2021 tá a débẹ̀ yẹn wọ́n tẹ́wọ́ gbà wá even gan wọ́n fún wa ní ilé níbẹ̀ pé ká máa gbé nígbà tá a rí wọ́n ní 5 days ìgbà tá a rí changes wọ́n ní olùtọ́ tó máa wá ṣiṣẹ́ ìyanu pé kò tí ì dé ní gbogbo ìgbà yẹn time tí ó wá di bíi February èmi wá fún wọ́n wá láwọn nídìí obìnrin wọ́n dẹ̀ ti máa ń sọ pé àwọn nídìí ìyàwó mo fún wọn lọ́rẹ̀ẹ́ mi kan wòlíì òyìn ló 3 months ló fi kúrò nígbà yẹn ní wá ṣẹ̀ ní pé èmi gangan pé wọ́n ní máa fẹ́ àwọn kankan so from there ni mo ń sọ pé mi ìgbà ọmọ mi dẹ̀ ń bẹ́ mi pé tó bá jẹ́ pé mi yóò jẹ́ kójú òun là kí n jọ mo ní mi tí ì fẹ́ wọn. tó sì ṣe lóòótọ́ nìyẹn tó rántí pé lóòótọ́ ni. gbogbo ìtàn sọ yẹn o tí bí o tiẹ̀ o bọ́ tiẹ̀ lè sọ gbogbo ìtàn sọ yìí báyìí torí lọ́dọ̀ tèmi báyìí gbogbo ọ̀rọ̀ tí ó kàn tí ò yẹ kí n bọ́ mẹ́nu báyìí. ṣé wọ́n kọ́ ló bẹ̀ mí pé kí n fẹ́ wọn torí ojú ẹ̀ tó o sọ̀rọ̀ débẹ̀. ẹ máa dá wọn lóhùn jáde rọtẹ gbogbo rọtẹ ẹ òun yóò. ṣé rọ nìyẹn èmi mo bí ẹ mo dẹ̀ gé ẹ̀jẹ̀ lé ẹ lórí
láti kékeré sọ pé irọ́ ni. ẹ má dá wọn lórí ọmọ pa o. o ti ló parọ́ o ti sọ fún gbogbo èèyàn pé ó yí ọmọ ní bíbá yìí. bó ṣe wà yìí ara wọn kọ òótọ́ ọ̀rọ̀ gan wọ́n máa ń pa irọ́ gan ara wọn kò tọrọ bó ṣe wà yẹn wọ́n sọ fún wọn pé báyìí báyìí yóò gbogbo àwọn láti 1980 ṣé gbogbo yẹn wọ́n bí wọ́n ní kẹsàn-án straight to point bí wàá tàwa ibẹ̀ yẹn tèmi wà ara tù mí ara dẹ̀ mí bẹ́ẹ̀ láti bí ta ti ń lọ láti 2018 kí ni result nǹkan tá a mú jáde gbogbo àwọn tó pé ara wọn ní family bàbá nísìnyí báyìí láti 2018 ṣé wọ́n gbọ́ pé nǹkan kan ṣe mí ta ló jáde fún wọn ta ló ná 1000 naira lé mi lórí gbogbo wọn ẹ tó dẹ̀ pé lábúrò bàbá mi yìí kò ṣàbúrò bàbá mi o àjẹsọ nìkan náà tó sin Olúṣọlá lèmi jẹ́ Kẹ́hìndé èsì àmọ́ làwọn ń jẹ́ àṣẹ family o kò ṣàbúrò bàbá mi gangan kò ṣe àbá kan náà kò ṣe ìdílé àbá tèmi ló ti wá so ìyẹn bẹ́ẹ̀ kò dẹ̀ sí family bàbá kankan rí láti ìgbà tó ti bí èmi títí mo ìwà tí mi gbọ́nú tàn tàbí tí mo gbọ́njú wá tó fún mi 1000 naira tí mo fi débi tí mo dé so báwo family bàbá kan sọ pé òun fẹ́ ra mi kúrò mi tí ọkàn mi ti balẹ̀ gbogbo ìgbà tá à ń lọ tá à ń bọ̀ ìyá fúnra rẹ̀ tẹ́ ẹ báyìí tó ṣe rù a lọ church ẹ pé oríṣiríṣi àárín àwọn òwe ọkọ mi sí mo lọ bí tẹ́ pé oríṣiríṣi a lọ sí Ìlọrin lọ káàkiri Èkìtì lọ́gbà ojú òòlà ìkẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ ọkàn mú dẹ̀ fẹ́ kan pápọ̀ gbogbo ìgbàgbọ́ nǹkan sọ́dọ̀ Ọlọ́run pé máa tún bẹ̀yà ẹ ní sùúrù ẹ̀ṣẹ̀ tó bá sọ pé ká ṣe nǹkan kan báyìí pé àwọn náà ló máa dàrú tìbínú ìyá tájọ́ wà nílé tó máa ń sọ fún mi pé àṣìbí ọmọ ìbànújẹ́ lèmi jẹ́ fóun pé ká lóun ti mọ̀ wọn bá ti ṣẹ́yìn tèmi láti kìíní tó máa ṣíwọ́ gbá ajú mi tá bá ti sọ̀rọ̀ tó máa ti lè bá wọn sọ tọ́rọ̀ láwọn nǹkan tó wà lè dánwò fẹ́ láwọn ọmọ mo lè bá jẹ́ pé bẹ́ẹ̀ ní kí wọ́n. ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ sá. òpùrọ́ ni màmá yín. máa parọ́. o ti lọ́ọ́ ta kò. ìgbà táwọn fámìlì bàbá yín ò dá sí ẹ̀ sáwọn dá sí. ṣé ìyá àwọn ló rájọ wà láti ìbẹ̀rẹ̀ tó ti iṣu ti bẹ̀rẹ̀ ni. àwọn dá sí. bẹ́ẹ̀ ni. òpùrọ́ ni wọ́n lónìí wọn máa ń tán sọ. musa tó sì ń ṣe wà wíwà pé ilé agbára àbíbo ni bàbá ti máa ń bá yín sùn màmá mo lọ sọ fún màmá tí bàbá ti máa ń bá. power house náà ló ní kí n lọ níjọ́ tí wọ́n ní kí n wá síbẹ̀. you talk too much you answer my question ẹ dákẹ́. bẹ́ẹ̀ ni sà. musa tó sì ń ṣe wà wíwà pé ilé agbára yẹn ni wọ́n ti máa ń bá màmá yín sùn. mi ò wà wíwẹ̀ o. ṣé ẹ sọ fún wọn bẹ́ẹ̀ sọ fún wọn. wọ́n máa lọ ń pray. mo sọ fún un náà ló ní kí n lọ́njọ́ yẹn tí wọ́n fi gbé báìbù fún mi. ṣé ẹ̀kan náà lè bá yín sùn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ẹ̀kan náà ni. bẹ́ẹ̀ ni sà. ok ṣé ẹ sọ fún Mr. Tosin pé bàbá. mo ṣe ń lọ òun ló ní kí n lọ pé tó bá ti jẹ́ pé. ṣé ẹ mọ̀ tí mo fẹ́ béèrè ni. ok ó ti bá ti ń sọ. ṣé ẹ sọ fún Mr. Tosin pé bàbá ní kẹsì ìyàwó keje. òun náà ló ní kí n fẹ́ wọn ó mọ̀ kò jẹ́ sọ pé òun ò mọ̀ sí. Mr. Tosin ṣe wà aware of that. lónìí power ọ̀sẹ̀ mo mọ̀ yẹn o bọ̀ lórí pé ìyàwó èmi sọ pé kó fẹ́ wọn. ẹ̀dá ní ká fẹ́ wọn. mi ò ní dandan mo ní kó fẹ́ wọn. ok pé bó bá ti kú yẹn náà lójú yóò fi là. kò tiẹ̀ ń sọ̀rọ̀ ojú lílà èmi kó fẹ́ nígbà tí ò sí bàbá kò sọ́kọ̀ kò sẹ́ni bọ̀dẹ̀ àwọn ọ̀dẹ̀ ló dúró bí ẹ́pà opportunity gbogbo fífẹ́ iná ṣé fífẹ́ pé bóyá oní bíbásùn àbí nǹkan ni kò ṣe yẹn náà àwọn tó jẹ́ ìyàwó ẹ bá ráwọn tó wà ń bẹ̀ gan tó jẹ́ pé kíní gan ogun mẹ́fà ṣé gbọ́n wọn mọ̀ gùn lójoojúmọ́ ni ìjọba gan bàbá tẹ̀ tí ráyè ogbò yẹn kẹ́. tí a bá fẹ́ lọ wọn máa sọ fún yín pé mo fẹ́ lọ gùn lónìí. lọ bu ìbémi àti wọn jọ ń sunu yàrá ni ìjọba wọn ti kó lọ́dọ̀ mi tọ́ pa wọn lọ bó wọn lọ. ẹ pẹ̀lẹ́. Yes sir. màmá ẹ kú ọ̀rọ̀ ọmọ. Yes sir. nínú ọ̀rọ̀ tán sọ wọ́n ní àwọn fámìlì bàbá àwọn wọ́n lẹ́nu yìí ṣe fámìlì bàbá àwọn. màmá ẹni yìí àti bàbá ọmọ ìyá ọmọ bàbá ni bàbá ẹ fẹ́ wá lálẹ́ ó lásídẹ̀ǹtì ẹsẹ̀ yìí ò ṣe é rìn ni ò ṣe wá fún rẹ̀. sọ ọmọ ìyá ọmọ bàbá lẹ́nu ìyá àti. ọmọ ìyá wọn kì í ṣe ọmọ bàbá. ọmọ ìyá. oní abilé bàbá ẹ ọmọ ìyá wọn kì í ṣe ọmọ bàbá ọ̀tọ̀ ni bàbá tó bí bàbá tèmi ọ̀tọ̀ ni bàbá tó bí bàbá tiwọn. ṣùgbọ́n ìyá kan náà ló bẹ́ẹ̀ ni ìyá àti bàbá yín. ìyá kan náà ni wọ́n. bẹ́ẹ̀ ní kí sàbúrò bàbá yín náà. àwọn sàbúrò bàbá máa jọ jẹ́ sọ́nà nǹkan náà àbí Olúṣọlá yàtọ̀ sí Síàmọ́. doesn't matter àbúrò bàbá yín náà ni ẹ kàn sọ pé àbúrò bàbá mi ni bá àjọ jẹ́ sọ́nà nǹkan náà. ẹ̀wọ̀n náà mo sọ ọ́ ìwé nǹkan tó sọ tán nìyẹn mo ní àjọ jẹ́ sọ́nà nǹkan náà. ẹni kò ń sàbúrò bàbá yín you deny that. No problem. Wọ́n ló ti bàbá gan ò wá. wọ́n lásídẹ̀ǹtì ẹ̀. No bàbá rẹ̀ kọ́ bàbá rẹ̀ kọ́
bàbá tí ẹni wà lọ́dọ̀ wọn kí ló tí wọ́n wá. ó yá ẹ̀sùn náà fún mi. ọmọ wọn lẹ́yìn àbí. bẹ́ẹ̀ni ok. orúkọ tèmi ni Pastor Nathaniel Ọlákànmí ọmọ Bale Alabata. Mo kí gbogbo ara ilé mi tọ́wọ́jà kan nìyí ń dé o tó bá yẹ pé ẹ̀ ń wò wá tẹ̀ sí ń gbọ́ wa. dádì tèmi tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ń fẹ̀sùn kàn yìí irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ ọ̀rọ̀ ò ní gbogbo ń tẹ̀ ń gbọ́ lórí afẹ́fẹ́ tí wọ́n ń fi allegation rẹ̀ kan bàbá tèmi ló lórí ìlú lálábàtà báwọn olóyè wọn ṣe kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ onílù èsì ìfẹ́ kó tú gbogbo èèyàn tí bàbá bá sì ti rí pátápátá lọ́mọ ń kó rọra láti ràn lọ́wọ́ tàbí láti ṣe oore fún ọ̀rọ̀ àfẹ́ni kò tiẹ̀ sí nínú ọ̀rọ̀ rárá bí ti wù kọ́ mọ́ ohun tí mo mọ̀ ní pàtàkì tó ń bẹ nínú ọ̀rọ̀ ni wípé láti kékeré ìyá yìí ni dádì mi ti ràn lọ́wọ́ àwa gbẹ́jú bá wọn ni bí wọ́n ṣe ti ń sọ bọ̀ pọ́n àtijọ́ wà tipẹ́tipẹ́ bọ́ bá sì gbé ṣòro dé ní tìlànà àdúrà bàbá gbàdúrà ràn lọ́wọ́ bọ́ bá gbé ṣòro dé ní tìlànà pé kí bàbá náwó gan wọn ò tún fowó ràn lọ́wọ́ iná lọ́mọ rẹ̀ ń jẹ́rìí sí i sọtọ́ bá ló ń fẹ́ kọ́ mọ̀ àwọn okò lọ́dọ̀ wa àwọn òṣù anybody mọ́lẹ̀ o ńgbà aya rẹ̀ lóun ń lọ àṣọ mọ́lẹ̀ ńgbà aláàjì Oríyọmí Hamzat rán àwọn ọmọ wọn wa mọ́ àtẹ́ǹdì sí wọn dáadáa báwo máa wọ́n ṣe pé òun béèrè àwọn ọmọ yìí náà fẹ́ mú màmá àwọn tí mo kà sọ ni pé mo ní correction èyí sọ ọlọ́pàá àwọn ọmọ yìí láwọn fẹ́ rí màmá àwọn mo ní ló yẹ kó wí tóra gbọ́ Yorùbá ńgbà ó ti sọ fún mi pọ́jọ́ aláàjì Oríyọmí ló ti wá ẹ̀yin ọmọ ẹ lọ rí pé ìyá tó sì wà fún wọn wọ́n sì pè wá ó lóun ń lọ sáadà dúró wọ́n ń sóyàn mọ́lẹ̀ o tàbájàlẹ̀ ń bẹ níbì kan irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ ọ̀rọ̀ ni ọjà ń tèmi fẹ́ kílíà ọmọ náà la mú wá yìí olóòótọ́ wọn ò pè wá tẹ́lẹ̀ tọrọ ọmọ yín tó wá tán ò ní Monday tí ọba rí bí olóhùn ọ̀jẹ̀ kí n gbọ́ Monday ò tí ì Monday tá a fi ń gbọ́rọ̀ wa lórí afẹ́fẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa fi gbogbo nǹkan àfilé Ọlọ́run lọ́wọ́ ọmọ wọn rèé o so tí wọ́n bá láwọn fẹ́ mú àwọn ò sọ anybody mọ́lẹ̀ o a sì fẹ́ káláàjì Oríyọmí fúnra ara wọn náà wá kí wọ́n wá inspect ọ̀dọ̀ wa gan wọ́n wá wà jalè wọ́n wá wà wọn tí bá ń bẹ nínú ìgbèkùn ọjà ní tèmi fẹ́ kílíà kò ní bàjẹ́ o. ẹ wá padà dáhùn béèrè tí mo bí yín tẹ́ fi ṣètò wà nù yín tẹ́lẹ̀ kí ló dé tí bàbá ò wá. ẹ ṣeun àgbàlagbà ní dádì mi. ẹ súnmọ́ kínní. bàbá náà sì ní challenges ojú tó jẹ́ pé bí ẹ bá jìnnà sí wọn wọn ò rí yín clearly àfi tẹ́ ẹ bá súnmọ́ wọn sotori ẹ ni wọ́n fi ara àwọn olóyè wọn wá kí wọ́n wá represent àwọn. it's alright. It's alright. mo fẹ́ kọ́ rí nǹkan mú dání lọ sí. bí Mr. Tosin ti dàgbà tó wọ́n ní right láti gbébi tó bá wù wọ́n ṣùgbọ́n tí wọ́n bá gbé ọ̀dọ̀ bàbá wọ́n padà lọ fúnra rẹ̀ ni tọ́rẹ́ ń tó mú lọ ló ló ń fẹ́ mú kú yóò padà lọ fúnra rẹ̀ nàmbà wà tí ó kọ́kọ́ ṣe ni pé wíwá tó wá lálẹ́ yìí yóò padà rí bàbá rẹ̀ yóò fojú rí bàbá rẹ̀ báyìí yóò wá sọ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ pé ẹ wo èmi o pẹ̀lú ọjọ́ orí mi yìí o mo ti tọ́ gbígbóná wò mo ti tọ́ tútù wò bí ọlọ́run bá lójú yọ́ọ́là o ọlọ́run bá tún yọ́ọ́là lákejì yọ́ọ́là o ọ̀dọ̀ bàbá tí wọ́n ti ní kúrò ni mo fẹ́ padà lọ máa gbé o so if anything happen irú ìyá yìí náà máa wà exonerated lọ́dọ̀ àwọn family bàbá ẹ̀ àbí lọ́dọ̀ bàbá ẹ̀ gangan yóò wá hàn gbà yẹ pé fúnra rẹ̀ òun ló lọ ọbẹ̀ tó ń lọ gbé bẹ̀ nítorí wà láàrin bàbá yín àti ìyá yìí ẹ lè mọ̀ nítorí wà láàrin ìyá yìí àti Mr. Tosin ò lè mọ̀ ṣùgbọ́n Ọlọ́run nìkan ló mọ̀ tó dẹ̀ yí dáadáa ẹ wá jẹ́ àfi sọ́dọ̀ ọba tó mọ̀ tó dẹ̀ yí àtàwọn méjèèjì náà tí ó máa sọ kúlúkúlú nínú wọn ẹni ọkàn lágbára púpọ̀ fẹ́ni tó bá fún láàyè tí ò tí ì bọ́ tiẹ̀ jẹ́ bí ẹni bọ ẹyin
nígbà tí mo wà ní poli Ìbàdàn yẹn kan fún mi lówó pé kí n bóòsì admission mo bá gbowó lọ́wọ́ ẹ̀ mo bá kó fún yẹn kan kó bá ṣe admission nígbà òdìjọ́ kẹta ẹni ẹ bá sọ fún mi pé ó ti léètì òun ò lè ṣe admission kankan mọ́ ẹ kówó wá kò bá kówó fún mi mo sá dúró lé lọ́rùn mo dúró lé lọ́rùn nígbà ọ̀ya ní rìsọ́ọ̀tì bá jáde ẹ tí mo ní kọ́ tó ní bóòsì admission bá wá dúpẹ́ pé wọ́n ti mú òun o tí mo sì mọ̀ pé èmi kí mo ṣe ẹ mọ̀ pé ó ti tó 25 years mo wá lọ Ògbómọ̀ṣọ́ mo ti wá ń wá ọ̀rẹ́ mi kan lẹ́kan àjùwọ̀n mo wá lọ Ògbómọ̀ṣọ́ recently mo bá rí láàrin èrò dákun ẹ bá ń pọkùnrin torí mọ̀ ó lọ́ fa ẹni tó ní kí bóòsì admission lé mi lọ́wọ́ mo wá wò pé mo gbọ́dọ̀ fún lówó nǹkó tó di pé mo kúrò láyé ẹ̀rí ọkàn yẹn bá mi fà pé ó gbọ́dọ̀ gba owó ẹ̀ tó Ọlọ́run ó bí mi ìwà arákùnrin tó mu wá bá mi mọ́ lẹ́kan gba nọ́mbà ẹ̀ kó o kàn tí ẹ̀ sẹ́ẹ̀dì àkáàtì nọ́mbà ẹ̀ sí mi 15,000 lówó ó wá ń dà mí láàmú láti gbà yẹn ẹ̀rí ọkàn ni wọ́n ń pè yẹn bí bàbá ṣe jókòó ní ìsìn nílé tí wọ́n ń gbọ́ wa torí bàbá ò ní sí nǹkan míì kódà àwọn gan wà attentive jẹ́yìn tẹ̀ wá ń bí lọ wọ́n mọ̀ gbọ́ wa kétékété ni bàbá mọ tó wà láàrin àwọn àtòbìnrin èyí tó fi parọ́ mọ́ wọn wọ́n mọ̀ èyí tó fi sòótọ́ wọ́n mọ̀ èyí tí tó ń bẹ nínú obìnrin tí ọ̀sọ́ di sí i tó yóò àti bàbá wọ́n mọ̀ torí pé ẹni wọ́n ti wà tipẹ́ kódà kú dúró tó dun ọkùnrin ni wọ́n ti jọ wà àwọn náà dẹ́yà fáàmù ẹ̀ báwọn ti jọ wà ọkùnrin náà bẹ́ẹ̀ ni wọ́n ti máa káwọn lọ ọ̀dọ̀ wọn wọ́n ti jọ wà tipẹ́ náà tẹ́lẹ̀ so irú wíwà wo ni ọ̀yọ́ lọ́hùn àwọn onílọ̀bẹ̀ yẹn deep ṣùgbọ́n láti má pẹ́jù nínú ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ baálẹ̀ òṣè baálẹ̀ náà tí ò bá jẹ́ pé wọ́n dákọ̀ baálẹ̀ tẹ́ni tó wájú òní yẹn náà wá mi ì ní dá sí ọ̀rọ̀ baálẹ̀ rárá agbé yẹn náà tì ṣùgbọ́n ìtọ́jà jù báyìí ni pé this man will not go back to Alabata tonight. Kílódé? Mi ò kí n ṣe bébì náà. ìwọ má wọrí. Ara o. Listen. Ẹ ní sùúrù ẹ jẹ́ kí n sọ tinú. Listen. Ẹ jẹ́ kí n sọ tinú mi náà. Listen. Ẹ jẹ́ kí èmi náà sọ tinú mi. Wàá sọ tinú ẹ ṣé bẹ́ẹ̀ mi náà sọ tèmi lọ́rùn jẹ́ gbólẹ̀. This man will not go to Alabata tonight but he can go to Alabata tomorrow morning or tonight after tó bá settle pẹ̀lú àwọn òbí ẹ̀ pé ẹ̀rù ní sọmọ irú tí sọ fún mi kì í sọ̀rọ̀ tèmi lọ́yẹ̀ kó sọ fún ó ju ẹnu ẹ̀ lọ láì sọ fún mi bẹ́ẹ̀ torí ìbọn sọ̀rọ̀ age ìdẹ̀wà kànlẹ̀kùn lè bàbá ayé pé kọ́ ọmọ ọ̀bọ̀n bí o you take your time tó wáyé pé ní bí ẹ torí condition tó wà inú bíbí òde lóyún kú ń bẹ ètí ẹ hàn ni kò sẹ́ni tí ò ní condition nínú ayé gbogbo aládé ó gbàdúrà ibi tọ́rọ̀ wá kù sí kọ́ bá a tún ṣe you calm down when you have a condition you don't fight the battle with the condition with what you are going through. I'm telling you the fact ẹni ọmọ àti dé olùmọ̀gún inú ọmọ àti lọ ẹ̀ nobody has the right láti ta ìyẹn mọ́bì kan with your age. Wọ́n ta èmi síbi tí mo wà. Will you please keep quiet? I am talking. I beg your pardon. Even your parents they don't have the right to tie you pé inú ilé àwọn lọ gbọ́dọ̀ máa gbé àbí bí kan lọ gbọ́dọ̀ máa gbé but you set the record straight. Ìyá rẹ̀ ò ní right láti tá ẹ mọ́bì kan kó o gbọ́dọ̀ mọ́ gbọ́dọ̀ òun ó ti gbọ́ ó ti jù lọ. Bàbá rẹ̀ ò ní right láti tá ẹ mọ́bì kan kó o gbọ́dọ̀ mọ́ gbọ́dọ̀ òun ó ti jù lọ. But you have to put the record straight. Okay, ẹ̀yin lẹ pé ayé bàbá ní ìsìn tí ò ní tẹ́lẹ̀ láti jọ ẹ̀. Èmi ọmọ yín tẹ́lẹ̀ ń wá ní o tẹ́ ò rí mi láti jọ ẹ̀. Ẹ sì mọ̀ bí mo ṣe dọ́dọ̀ bàbá tí mo wà. Ṣé kí n máa tọrọ agbé káàkiri kí n máa gbábọ́ káàkiri lọ tẹ̀yìn lọ́rùn ni àbí kí n wà ń bi tí mo wà tó fi jẹ́ pé despite tí mo go through mo dẹ̀ ní ìrètí mo dẹ̀ ní balẹ̀ àyà. Màmá bí mo ṣe débẹ̀ àti bẹ́ẹ̀ ṣe mú mi débẹ̀ àti tẹ́ ẹ rí bẹ̀ ẹ ṣe mo dúpẹ́ tẹ́ ẹ bá wá ní ìsìn yìí bí mo ṣe ń lọ yìí o ẹ wá kí mi ní o kì í ṣe pé ẹ̀fọ́ báyà kẹ́yìn lọ mú mi wá mọ́ o mo ti yọwọ́ yín kúrò nínú ẹ̀ ní problem pẹ̀lú ẹ̀rọ bọ́ èmi o olúwa tó sì báyìí ibi tó wù mí láti wà láti gbádùn ayé mi báyìí inú mò ń lọ mò ń padà sọ́dọ̀ bàbá yẹn o sẹ́fínì
ó ti settle gbogbo wàhálà tó lè sọ̀rọ̀ àǹdí ẹ̀ ó ti yọ bàbá yẹn kúrò ní problem torí náà bá ní wọ́n gbẹ́ nìkan wọ́n ṣe kíní kan ó bèrè pé kí ni ẹ jẹ́ ìsọmọ kékeré náà kí ni ẹ jẹ́ ó ti wà nípò kí wọn náà máa control yẹn condition tó dé báyìí ni but you put the record straight yọ ya ẹ nínú wàhálà yọ gbogbo àwọn èèyàn nínú wàhálà yọra rẹ gan nínú wàhálà yọ bàbá tó lọ sọ́dọ̀ rẹ̀ gan nínú wàhálà mo rò pé tí mo sọ yẹ yín jáde. ó ti yẹ kó rí nìyẹn sá ó ti dá bá ń dá. dáadáa kò sí rọ́ nínú dáadáa ọ̀la ìgbọ́n ọpọlọ yóò ní jọba. àmín àmín so ẹ jẹ́ ká ṣe ibẹ̀ yẹn àmín àmín màmá ọmọ yìí sọ ọmọ kékeré mọ́ àgbàlagbà ni bẹ́ẹ̀ni sà ẹ̀yin lẹ mú débi tó wà bẹ́ẹ̀ni sà kó tó di pójú ń dùn rárá bẹ́ẹ̀ni sà so nígbà tẹ ẹ bá délé tẹ ẹ jọ sọ tó bá convince yín pé ibi tó ń fẹ́ wà nìyẹn tí bàbá rẹ bá ti fọwọ́ sí tí gbogbo ẹbí bàbá rẹ fọwọ́ sí kò sọ náà kankan lọ́rùn yín mọ́ tẹ́ ẹ bá lọ wò ó létà ẹ lọ kí ni tẹ́ ẹ bá pè é ẹ fẹ́ kí ni kò sọ náà lọ́rùn yín mọ́. ẹ ṣe gan sà torí ọ̀nkú tó tẹ̀lé mi wá ìyá bàbá ẹ̀ lánàá gbogbo fámìlì wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí pé bí mo ti fẹ́ fi ṣoògùn owó mo mú. that is what I'm saying. àmọ́ yẹn ṣépè fún mi àwọn ní ọdún yìí. lóòótọ́ o bá tọ́ o bá ọmọ fúnra rẹ̀ a ní èso ọmọ kékeré tẹ́ bá ti débẹ̀ yẹn tẹ́ yanjú ẹ̀ kò sẹ́ni tí wọ́n pariwo lé yín lórí mọ́. bàbá ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ fẹ́ ṣèpàdé díẹ̀. wọ́n fẹ́ bà mí lẹ̀ díẹ̀. ok sí wàhálà ibi tẹ́ ti lè yanjú wa bẹ́ẹ̀. ṣé mo lè sọ̀rọ̀ sáà. ẹ lè sọ̀rọ̀. lákòókò nǹkan tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé kò ń ṣe páàrùn ló mú mi lọ síbẹ̀ yẹn o ọ̀pọ̀n mi àjọ débẹ̀ ni mo fẹ́ mi lọ síbẹ̀ ni. I have spoken every other thing tó bá fẹ́ sọ keep it to yourself follow the due process. ẹ jẹ́ kí n tún sọ kankan kọ́ndí. kọ́kọ́rọ́ aláàtẹ tòun tàtẹ ní owó aláàtẹ tòun tàtẹ ní tètè gbogbo agbóǹde lọ́rùn ṣàlàyé oníkanukú létí tiẹ̀ lára kọ́kọ́rọ́ aláàtẹ tòun tàtẹ ní owó aláàtẹ tòun tàtẹ ní tètè gbogbo agbóǹde lọ́rùn ṣàlàyé oníkanukú.